eléyìí tó máa ń dùn mí jù ńgbà tí n bá rántí nǹkan tí àwọn ọmọ wọ̀nyí sọ fún mi níjọ́ yẹn ni pé wọn ò sọ wípé irú ẹ̀ náà wọ́n fẹ́ ṣe sí Sunday Igboho, wọn ò sọ bẹ́ẹ̀, wọ́n kàn sọ pé èmi later ńgbà tí wọ́n wá lọ ṣe irú ẹ̀ fún Sunday ni mo ṣe nǹkan táwọn ọmọ wọ̀nyẹn ń sọ níjọ́ tán wá rí mi lélẹ́yìí exactly same thing. It's a pity pé wọ́n mention ẹ̀ pé wọ́n máa ṣe irú ẹ̀ náà ṣe àwọn ọmọ yẹn Sunday o ká ní wọ́n sọ fún mi Sunday ò ní sí lẹ́jọ́ yẹn. Gbà tán wá nǹkan tí àwọn èèyàn confuse ni ngbà tán wá lọ sọ pé wọ́n mú ní airport but within 3 minutes wọ́n mú ní airport níbí èmi ti gbọ́ wọ́n ti ra àwọn tó wà ní airport tán fóònù pé wọ́n ti mọ́ ọmọ yín bí yìí o kí náà ló ṣe àwọn náà ò mọ̀ but nǹkan tó ṣe pàtàkì lálẹ́ ẹjọ́ yẹn ni pé we must move fast. It was a tough night. Kí ni ká ṣe agbóòrò gba lọ́yà and let the lawyers move in. Lóru ọjọ́ yẹn and láti gba lọ́yà ká dẹ̀ wá owó tá a máa san fún wọn. And it was beautiful, it was good pé a ṣe yẹn. Nǹkan tí ó jẹ́ kán lè gbé Sunday lọ sí Nàìjíríà nìyẹn. À ń ṣe nǹkan tá à ń ṣe pé a fẹ́ kí Yorùbá nation kúrò ní Nàìjíríà. Àwọn ọmọ wa ń fẹ́, èmi náà dẹ̀ bá wọn fẹ́. A dẹ̀ jókòó, mo jókòó pẹ̀lú wọn, a ṣe ìpàdé títí. Nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe mo mọ ìwà ẹ̀yin ọmọdé o. Tó bá yá ń sìn ilẹ̀ máa ṣe gìrìgìrì tẹ́ ẹ fẹ́ máa sọ di ariwo dìjà. Ẹ má sọ dìjà o. Èmi bàbá yín bẹ̀ yín pé ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ ìjà sí rárá. This is a peaceful and law-abiding struggle. Wọ́n dẹ̀ gbà pẹ̀lú mi, mo dẹ̀ jókòó, mo dẹ̀ kọ ìwé. It's a 34-page little book. Bí manual, nǹkan táwọn òyìnbó ń pè ní manual, instructions sí àwọn tó fẹ́ ja ìjà yìí, nǹkan tá máa ṣe nìwọ̀n yìí o. Àgbáyàn kankan jà o. We are a great and resourceful nation. A lè jáde kúrò Nàìjíríà láì bá nìkan kan jagun kankan. A nídìí láti pa ọlọ́pàá, pa sójà, pa kankan. Àwọn ọlọ́pàá ò kì í ṣọ̀tá wa o. Àwọn ọmọdé bíi tiyín náà ni tó wáṣẹ tán ríṣẹ́ ní department ọlọ́pàá àbí ní sójà. So they are not our enemies. One day agree pẹ̀lú mi pátápátá, and I want to say that I feel highly respected by ṣe táwọn ọmọ wa ṣe ń ja ìjà náà. Kò sí anybody tó fẹ́ introduce violence. We are not a threat to law or security in anywhere. However, àwọn mìíràn wà. The Fulani-led political leadership from the north. Tí wọ́n regard Nigeria as totally essential to their survival in the world. Tí wọ́n dẹ̀ regard pé àwa Yorùbá, àwa ni the most resourceful part of that, the main meat, pé dandan wọn ní jẹ́ ká lọ. And nǹkan tí wọ́n dẹ̀ wá lọ plan ni wípé èmi tí mo jẹ́ bàbá àwọn ọmọ wọ̀nyí wọ́n á lọ pa mí kúrò. Wọ́n á pa mí. Mo wà nílé ní àwọn ọmọ ti wà tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn, mi ò ní dárúkọ. Náà wá bá mi wípé bàbá, ọ̀rọ̀ burúkú ti ń bọ̀ o. A máa advice pé ẹ lè sùn sílé lálẹ́ ọ̀la o, ẹ lè sùn lálẹ́ yìí o. Ṣùgbọ́n tí ẹ bá try láti sùn sílé tẹ́ ẹ wà lálẹ́ ọ̀la, ẹ̀yin àti ìyàwó yín kọ́ ló máa àti ìyàwó yín, ẹ̀yin méjèèjì ẹ ní jí alive nílé yìí láàárọ̀ ọ̀tún la o. So làwọn ọmọ wọ̀nyẹn wá wá. Mo kọ́kọ́ jókòó wípé ẹni wọ́n ń bọ̀ wá pa mí, tèmi náà bá plan láti pa wọ́n ńkọ́. Tèmi náà plan pé tán bá dé máa pa wọ́n. Wọ́n wá ní kì í ṣe irú yẹn bàbá. Èèyàn méjì mẹ́ta lẹ lè máa lérú yẹn mọ́.
pé àwọn tó máa wá tó 100, 200 or more. And there will be men who have been trained and heavily motivated to go and get you at all costs. They are ready láti wọlé ìdélẹ̀ in order to get at you. Okay. So I then decided, all right. Nǹkan tó jẹ́ ká decide ní láàárọ̀ ọjọ́ kejì nìyẹn. Mo dẹ̀ láwọn tó súnmọ́ mi tó ń bá mi wá. A kọ́ lọ sí Ṣàbẹ̀ in the far north. Why? Because mo mọ̀ bẹ̀ you a little more ju pé mo bí mo ṣe mọ àwọn ìlú yòókù. Gbogbo ìlú Benin Republic mo mọ̀ nígbà tí mo ń ṣọmọdé tí mo ń ṣe research. Kò sí ìlú tó wà ní Benin Republic tí mi ò tí ì dé rí. But mo mọ̀ yàn sí Ṣàbẹ̀ yẹn díẹ̀. Ọ̀rẹ́ mi Professor Labiyi Yai ibẹ̀ ni ìlú ẹ̀ ibẹ̀ ni ilé ẹ̀ wà, mo ti sùn sí ilé ẹ̀ yẹn rí. So àwa decide pé Ṣàbẹ̀ là ń lọ. Gbogbo ọjọ́ yẹn la fi rìn. Àgbà ìmọ̀ ẹ̀kọ́ jáde sí Ìlara, jáde sí finally by about 8:39 lálẹ́ ọjọ́ yẹn a dé Ṣàbẹ̀. Yeah, bó ṣe jẹ́ nìyẹn. Eléyìí tó máa ń dùn mí jù nígbà tí n bá rántí nǹkan tí àwọn ọmọ wọ̀nyí sọ fún mi níjọ́ yẹn ni pé wọn ò sọ wípé irú ẹ̀ náà wọ́n fẹ́ ṣe sí Sunday. Ìgbòho wọn ò sọ bẹ́ẹ̀, wọ́n kàn sọ pé èmi. Later ńgbà tí wọ́n wá lọ ṣe irú ẹ̀ fún Sunday ni mo ṣe nǹkan táwọn ọmọ wọ̀nyẹn ń sọ níjọ́ tán wá rí mi lélẹ́yìí. Exactly same thing. It's a pity pé wọ́n mention ẹ̀ pé wọ́n máa ṣe irú ẹ̀ náà ṣe àwọn ọmọ yẹn Sunday o. Ká ní wọ́n sọ fún mi Sunday ò ní sí lẹ́jọ́ yẹn. Àwa la kọ́dé Sunday tí wá kí mi ní Benin Republic kó tó di pé ó padà sílé tán wá lọ attack ilé ẹ̀. Gbà tán wá nǹkan tí àwọn èèyàn confuse ni. Ngbà tán wá lọ sọ pé wọ́n mú ní airport, but within 3 minutes wọ́n mú ní airport níbí èmi ti gbọ́. Wọ́n ti ráwọn tó wà ní airport tán fóònù pé wọ́n ti mọ́ ọmọ yín bí o. Kí náà ló ṣe àwọn náà ò mọ̀. But nǹkan tó ṣe pàtàkì lálẹ́ ẹjọ́ yẹn ni pé we must move fast. It was a tough night. Kí ni ká ṣe agbóhùn gba lọ́yà and let the lawyers move in. Lóru ọjọ́ yẹn and láti gba lọ́yà. Ká dẹ̀ wá owó tá a máa san fún wọn. And it was beautiful, it was good pé a ṣe yẹn. Nǹkan tí ó jẹ́ kán lè gbé Sunday lọ sí Nàìjíríà nìyẹn. Because gbà tí a gbọ́ wípé wọ́n ti gbé helicopter wá láti Abuja tó máa wá gbé lọ. Bọ́n ṣe ń arrest yẹn kán gbé lọ sínú helicopter kan máa whisk ẹ lọ. But torí pé àwọn lọ́ọ̀yà wa wà on the case from the moment tó ṣẹlẹ̀ wọn wá lè ṣe yẹn. Ó wá di wípé àwọn gbé lọ sí court láàárọ̀ ọjọ́ kejì àti àwọn gbé lọ sí court kò sí offense kò ṣe kíní kan náà ṣàwà lẹ́nu ẹ̀. Kì í ṣe criminal case, it's a political case. One government wants another government to help them and they help. That's all. Kì í ṣe pé Sunday ṣẹ̀ṣẹ̀ kankan láàárọ̀ ọjọ́ kejì yẹn gbà tí a ti make sure pé wọn lè gbé lọ mọ́. So I made a statement to the press. Wípé I am here and I'm going to stay here until Sunday is released. We are organization Ìlànà Ọmọ Oòduà tóbi rẹpẹtẹ. Bẹ́ẹ̀ dé Amẹ́ríkà àwọn tó tẹ́ bá téèyàn mẹ́wàá bá kóra jọ tán wá pàdé yín l'Amẹ́ríkà tẹ́ bá ní kí ló belong sí Ìlànà Ọmọ Oòduà kí ló belong sí bóyá lè rí èèyàn kan bí méjì tí ò ní sọ Ìlànà Ọmọ Oòduà. Bẹ́ẹ̀ lọ sí Canada same thing. Bẹ́ẹ̀ lọ sí Australia the same thing. Bẹ́ẹ̀ lọ sí China same thing. Bẹ́ẹ̀ everywhere in the world. So ó ti tóbi jù kò lè ṣàìní problem wọ̀nyẹn ló ń fà but a lè sọ pé ó ti tóbi a lè sọ pé à ń ya apá kan kúrò pé àgbà yín ní Ìlànà Ọmọ Oòduà so gbogbo wa náà Ìlànà Ọmọ Oòduà ni wa. We're very very large organization, very powerful. Yeah. Bọ́lá Tinubu iṣẹ́ tó tẹ́wọ́ tó gbà iṣẹ́ líle ni ó le gan ni
bí ẹ̀gbọ́n ẹ̀ èmi bá wish kó má gbàrú sẹ́yìn lẹ́ni kò sí àtúnṣe ẹ̀ ṣòro púpọ̀ jù lẹ́yìn kò sówó ń bẹ̀ mọ́ wọ́n ti kó gbogbo owó bẹ̀ tán pátápátá àwọn Buhari's people nǹkan tán dẹ̀ fẹ́ fi ṣe ni pé wọ́n fẹ́ fi ja ogun láti kọ́ńkà àwa yòókù. Yeah, it's big money, lot of money, trillions of naira. The security advisor to the president, ó pe meeting àwọn security chiefs ní January 14, I think. Ó ń sọ fún wọn wípé that is after Tinubu ti ṣe president for 6 months. Ó ń sọ fún àwọn security chiefs, the leaders of the security forces of Nigeria, the Minister of Finance in the Tinubu government, Wale Edun, one of our finest professionals. Òtírú ẹ̀yàn bá sọ̀rọ̀, you must take it seriously. In front of the Senate of Nigeria, ó ní ká má tan àwa jẹ mọ́ o àti lọ máa yáwó láti máa ṣèjọba ìlú yìí o kò sọ́nà ń bẹ̀ mọ́ o àti lọ máa yáwó bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ láti ṣèjọba ìlú kò sọ́nà ń bẹ̀ mọ́ o ó ní nítorí kíni, for one thing, 98% gbogbo owó tó bá wọ àpò ìjọba lẹ́ni gbèsè díẹ̀díẹ̀ la fi ń san o. International, we are using to service our international debts, foreign debts. Bẹ́ẹ̀ ni 98%. That's a huge thing. And so that shows that Tinubu really has ọkùnrin ní ọ̀tún pé ó ti ẹ̀ lè hold it at all together. Ó le gan ni there is. And gbogbo nǹkan tó dẹ̀ ń try láti ṣe bóyá àwọn lè yí eléyìí padà gbogbo ẹ̀ ló ń produce difficult answers. Where the best of intentions producing the worst of answers. Gbogbo aráyé ló ń pariwo kó tó di ìjọba wípé kó tó di president wípé subsidy yẹn I would have cancelled it. Okay. He did the right thing. He cancelled it. The economy went berserk. Ó dàbí pé gbogbo ẹ̀ máa fọ́n ká láàrin ìjọ́ mẹ́ta mẹ́rin ni. Price gas in any station will rise from about 300 and something naira to about 900 naira. Láàrin oṣù kan. Òun ò ronú sírù yẹn mo ń wo lórí tẹlifíṣàn àbí orí program kan jọ kan tó ń sọ pé ó dàbí pé a máa tún return kìíní subsidy òun mọ̀ pé nǹkan burúkú gbélé ló máa ti di ẹ̀wà. Ó ń try láti ká wo ọ̀rọ̀ central bank bóyá náírà tó ń lọlẹ̀ yẹn wọ́n á lè push wá sókè. Problems tó wà ń bẹ́ẹ̀ ti pọ̀ jù ṣe ni náírà túbọ̀ burú sí ó sì burú sí dàárọ̀ ibà ṣe ń sọ̀rọ̀ yìí. Nígbà tí mo wà lọ́mọdé tí mo ń ṣe research tí mo ń káàkiri gbogbo bí wọ̀nyí tí n bá wọ ìlú màá ra sẹ́fà kí n bá lè rówó náà àsanwó ní hòtẹ́ẹ̀lì àwọn poor hòtẹ́ẹ̀lì tó ọmọdé ń dé sí kankan. Tí n bá ní 20 naira lọ́wọ́ mi olówó ni mí. 20 naira because the naira was 350 sefa. Bẹ́ẹ̀ ni o. So tí n bá ní 20 naira dání mo ní 7,000 sefa nìyẹn mi ò ní ìdí 7,000 sefa. So ìgbà tí n bá tún lọ gan màá tún lọ sọ́jà màá lọ ṣe ìyókù padà sí náírà. So that's the situation. Today the sefa is about, the naira is about 2 naira to the sefa. Ẹ̀rí bó ti burú pátápátá.
and Tinubu that he try láti bóyá òun lè stabilize the price in naira, value naira, kò ṣeé ṣe. It is just it has kept going down. Láàánú ó sì better ju tèní ó ti tún lọ sísàlẹ̀ díẹ̀ sí. So it's a tough job. It is a tough job. But kì í ṣe yẹn nìkan, the economy is in shambles. The economy has kí lorúkọ ẹ̀ Soludo, former chairman of the governor of the central bank, ó ń sọ̀rọ̀ ní December yìí. Ó ní economy ti collapse kan tó gbélé Tinubu lọ́wọ́. Ó ní the economy is like a dead horse that is still standing. Ẹṣin tó ti kú tán ṣe tán gbé dúró tó ẹsẹ̀ mẹ́rin tí ò lè ṣubú. Pé bí economy bí òwò ajé Nàìjíríà ṣe dà nìyẹn. Kò sí anybody tí ò mọ òótọ́ nípa ọ̀rọ̀ economy. So ẹni tó bá ń blame Tinubu ń ṣèkà ni. It's not his fault. Kì í ṣe bí ẹ̀.